when Mohbad died, you know, I started the iṣan tí mo kọ́kọ́ tẹ̀ mọ́ kó tó di pé wọ́n gbé sókè ńgbà yẹn. Mo tẹ̀sán mọ́ tó ti yé because ìgbà tí mo gbọ́ story ọmọ Ọlọ́run fi ràn mí èmi mà I had on tí ẹ bá rí mi tí n bá lo extra strength mi lórí nǹkan is because of God, not because of me. All right? So during that time, I, as analyzer, I mean my analyzer, I mentioned K1. And I covered 2 people that they are suspects. That wọ́n bá ti ń ṣe orò bẹ́ẹ̀ yẹn ní ìbúyàn, don't quote it. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn, tí wọ́n bá ti ń ṣe orò àbí tí wọ́n fẹ́ ṣe nǹkan kan, somebody will die. And I listened to statements ní ìgbà tí mo bá ṣe tí n bá fi parọ́ ṣùgbọ́n ṣe rí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí social media, majority of you kì í ṣe ẹ̀yin tó lólùfẹ́ mi ẹ̀ tó rẹ́ni tó bá like me, anybody that love me, the person will hate crime, but those who hate me, they are criminal from the bottom of hell, from the pit of hell. Hater, I don't feel good. I mean, I don't bother about them. I just want them to relax at times. Come continue relax around. Because when you are bothered about somebody who don't bother about you, anything about you go hungry me, go woo me. Ó ti yé bẹ́yẹn. Ẹlòmíì dẹ̀ máa sọ pé ìyà ń jẹ, ìyà máa jẹ yín pa ni. Gbogbo ẹni tó bá ní ìyà máa jẹ mẹ́. Ìyà máa jẹ yín pa. Tó bá wà nínú owó báyìí, àìsàn máa jẹ. Tó wà nínú ọ̀rọ̀, wàá tún máa ní ìṣẹ́, ìyà tún máa jẹ. Ẹni bá ní kí ìyà jẹ mí, tó bá ní kí ìyà jẹ dọ́tà mi. Torí mi ro kí ìyà jẹyàn. Mi ìdẹ̀ ní kí mi ìdẹ̀ bá tèèyàn jẹ́. Ẹjọ́ tá dẹ̀ gbé wá sórí social media inú àwọn ló ṣẹ̀ mí, mi ò ṣẹ̀ anybody. They came for me, I never go for them. When you are going, you are doing your things, they go for you and collect your things. Amúrọ̀bà ló máa ń lọ já ilé èèyàn. Àwọn èèyàn kì í jálé amúrọ̀bà. Olè ni wọ́n dẹ̀ máa fẹ́ kéèyàn máa sọ̀rọ̀. Mo tún sọ lẹ́ẹ̀kan sí Wasiu Ayinde àti gbogbo àwọn fans yẹ àtọmọ tó bí àtàwọn aya tó fẹ́ gangan àtàwọn tó ti hate àtàwọn tó ìfẹ́ràn ẹ̀ àti gbogbo èèyàn tó ń wò káàkiri àgbáyé wọ́n yẹ kán fi ọ̀rọ̀ ẹ̀ kọ́gbọ́n ni in tó bá fẹ́ kán sọ síta ó gbúdọ̀ ṣe tó bá sọ pé ojú ń tiẹ̀ torí kò sí ìkan nínú gbogbo tó ń sọ tẹ́ admit pé ó ṣe rí ayé gbogbo ayé àti gbogbo ọ̀rọ̀ tí a dẹ̀ sọ a lè purọ́ mọ́ a kò lè dédé jókòó ká kàn máa fọ́ọ̀mù irọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí mo fẹ́ sọ story ìyàwó Lára Adébóyè ni mo fẹ́ sọ and I have her voice notes. You know, I did a video when I was talking there in 2019 tí ọ̀rọ̀ yẹn gbóná gan 19 ni story yẹn gbóná. I started blogging 2018 and mi ò dẹ̀ fẹ́ blog náà torí wọ́n disturb mi débẹ̀ náà ni. Ṣùgbọ́n wọ́n ní tó bá ti tó gbà tí èèyàn bá máa téèyàn tó bá ti tó àkókò náà nǹkan máa ṣe bó ṣe yẹ kó rí. Ajá tó gidi tó bá dẹ̀ fẹ́ ṣeré ẹ̀tẹ́ ó máa ní kán gbé òun lọ sódò lọ wẹ̀ ni. Ṣìgìdì ní majority of them tó dẹ̀ mọ̀ pé gbogbo tán lẹ̀ mọ́ra tó bá rómi gbogbo ẹ̀ ló máa ṣì. Wọ́n dẹ̀ mọ̀ pé ìgbésí ayé wọn ò dáa. Kò ń ṣe kéèyàn tiẹ̀ lú kọrìbù kó dàbí monkey ó ti ìyẹn kọ́ là ń sọ. Kò ń ṣe pé kí monkey tá bá gbé monkey kan dénú studio ó máa fine. But look at ọmọ ìyàwó Dangote ló ní iṣẹ́ yìí ẹ bá gbé májèlé jẹ nǹkan níná. Ẹni máa bá Dangote dọ̀rọ̀ yìí o a ní dọ́là tó kárùfì ọ̀rọ̀ yìí o Bola ẹni máa bá Dangote du Bola o a ní dọ́là tó kárùfì dọ́là yàsí bàdúwé ẹni máa bá Dangote du màtá ẹ̀dá ìtorí a ní dọ́là tó kárùfì ẹ̀yin báwo. Ṣé rí Ọlọ́run nínú ayé yìí tó bá lọ ju ẹnìkan lọ Ọlọ́run á tún gbé àjùlọ wọ̀n ẹ́ tó bá ní tó fi jùyàn lọ yẹn
ó fẹ́ fi bà tẹni yẹn jẹ́ ni àjùlọ tó jù ẹ lọ Ọlọ́run á tún gbé bá ẹ. Wọn ò jẹ́ arímúmí ń jọ yẹn lọ́hùn ní ìgbà tí wọ́n ń kọ́ gbogbo parachute àti gbogbo ilé disco house tó máa tọ̀nà jà yẹ́nyẹ́nyẹ́nyẹ́ wọn ò jẹ́ arímúmí. Wọ́n bẹ oríṣiríṣi àwọn èèyàn sórí mídíà bíbá wọn ò jẹ́ arímúmí. Wọn kò ẹ jẹ́ kó ń sọ wọ́n lè gbàyàn náà síbẹ̀ o gbogbo àwọn tó bá gbà síbẹ̀ náà bíi pé kó ń dó wọn pa kó máa ṣòṣì bí ẹran níwò ilé aṣẹ́wó nígbà téèyàn bá kọ́lé aṣẹ́kẹ́lẹ́ expect ń bẹ̀ ló ti yé ṣùgbọ́n ilé iṣẹ́ tí wọ́n ti ń dá tán máa ti thousands of people be working and getting salary ṣe rí pa àwọn èèyàn tó lọ́rùn rán nìyí. Iṣẹ́ wo la rán wọ̀ láti bà ayé èèyàn jẹ́ àbí àrán àwa láti tún ayé èèyàn ṣe ni. Story tí mo fẹ́ sọ lónìí ni story Lára Adébóyè. Nígbà tí Mohbad kú tí mo bẹ̀rẹ̀ story yẹn tí story yẹn yìí gbóná gan tí gbogbo èèyàn ń sọ̀rọ̀. Ìgbà tí wọ́n wá ti gbé story yẹn tó ti divert ẹ̀ lọ sọ́dọ̀ ọmọ tó wà lórí ibẹ̀ yẹn tó ti mọ̀ pé ó máa compromise gbogbo wọn compromise gbogbo story ìdán tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n padán ṣé ti yé. Èmi ìgbà tẹ́mi máa kó tó ti pé wọ́n divert iṣẹ́ yẹn they begged me that kí n jẹ́ kí ẹnìkan gbé bó máa rówó dẹ̀bọ̀ tó máa jẹ kúrò kó tó rówó yẹn. Ìyẹn lẹ ṣe rí pé wọ́n dá owó gidi gan because ẹni tó pa àwọn tó pa Mohbad wọn ò fẹ́ kí sórí wọn jáde. Wọn ò fẹ́. Ìtẹ̀mí dẹ̀ sọ nígbà yẹn lélẹ̀ listen and listen good. Àwọn tó ń pa èèyàn yẹn irú bó ṣe bẹ̀yàn nínú system láti máa disturb mi náà àwọn kan ló ń bẹ̀ wọ́n who are the people sending them. Ìyẹn ni mo kọ́kọ́ sọ nígbà náà mo ní attention o ẹ lọ wo ìwà lórí social media wọ́n ní aborúkọ wọn jẹ́ ni mo ní Wasiu Ayinde ó lọ jẹ olórí ọmọ ọba kò pẹ́ nígbà yẹn ni wọ́n pa bàbá Ṣùbọ́mi because he actually want to be the richest gbogbo àwọn tó lówó lógun state yẹn náà pátá ló fẹ́ yán kìdà ni mo sọ ni tí mo rí mo sọ torí nígbà tí mo wà ní Ìjẹ̀bú Òde ọjọ́ tí nígbà tí mo rí Wasiu ṣó ti yẹn mo rí I see him before mi ìfẹ́ sọ story eléyìí I don't want to say it. I don't want to go deep. I just want to talk about Lara Adeboye alone. So then, suddenly I saw that Lara, a platform, I mean, a lady, mo wá rí pé ẹni yẹn bẹ̀rẹ̀ sí comment, má dẹ̀ wo few comments yẹn, báyìí wọ́n ti divert àwọn èèyàn kó lórí platform yẹn. Wọ́n ti divert ẹ̀ lọ sọ́dọ̀ ẹni tó ń fẹ́ kó sọ because wọ́n máa fẹ́ kó compromise. Wọ́n compromise gbogbo wọn pátá ń sìn. They know what happened. But people are beating around the bush. They are removing the original people. And we have said it all then. Forget. Either you believe it or not. Mo wá sọ, mo láwọn mẹ́ta ló wà nínú ilé agbára níjọ́ náà lọ́hùn. Wọ́n láwọn mẹ́ta ló wà nílé agbára níjọ́ yẹn lọ́hùn. But ẹni tẹ́mi máa ń sọ̀rọ̀ ẹ̀ regularly was Wasiu. Mo ní pé ó wà nílé agbára ilé agbára tí mo ń sọ ó wà nílé lady ó ń ṣe bí ipò òun jọba ní ọjọ́ náà lọ́hùn olórí ọmọ ọba ni wọ́n náà fi jẹ́ kábíyèsí ọba Àwùjalẹ̀ ò tí ì gbàjà wọ́n dẹ̀ tún máa bá wa pẹ́ mo ní kí ló dé tó wá ń ṣe bí ipò òun jọba mo nígbà tó dẹ̀ wà nílé agbára yẹn mo ní time yẹn ni Mohbad kú bó ṣe kú báyìí wọn ò tiẹ̀ jẹ́ kó pẹ́ wọ́n ní kan lọ sí àsì pé Mohbad gangan muslim ni wọ́n sí òkú Mohbad bí muslim àwọn náà cause gbogbo problem yẹn because ó gbúdọ̀ wọlẹ̀ because àwọn kan ń ṣe ètùtù torí ẹ̀ Yorùbá you are in sue if you don't face the reality tó kàn san change fún yín they will allow you to be making your own money wọ́n lè máa dí àwa lọ́wọ́ kán ní ká máa make owó ṣùgbọ́n Ọlọ́run máa gbẹ̀san tó bá ti yá kán fún yín ní grace láti máa make owó yẹn kẹ́dẹ̀ rí òtítọ́ lẹ̀ kẹ́ máa pè nírọ́ ẹnu ẹlẹ́wà yẹn tí ò mólówó nínú Wasiu Ayinde wà nínú ìgbàlẹ̀ nígbà tí Mohbad kú ọjọ́ tó wọlé lady báyìí ni Mohbad bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ orò yẹn ni Mohbad kú ọjọ́ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ yẹn mi ò kọ́kọ́ láàlá yẹn mi ò kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀lú K1 but I started continuing praying and I was crying go and check it then
mi ò rò pé anybody máa kú tí màá tún sunkún bẹ́yẹn mọ́ láyé torí ẹ̀mí mo máa ń wave àwọn èèyàn mi fẹ́ wo platform púpọ̀ àti bá tiẹ̀ wo gan mo ti zero mind me about some things I cry like a baby ṣì ń gbá wọ́n tún fi ba ayé ara wọn jẹ́ ní orí social media yìí ẹni tó bá ń sọ tòtí sọ̀rọ̀ òun náà máa gbé irọ́ fún òun náà máa sọ pé ó ń pa irọ́ lórí media yìí torí pé wọ́n fẹ́ cover ass wọn Wasiu Ayinde you cannot hide it for God àti irú àwọn irú yín bẹ́ẹ̀ tẹ́ ń ṣèkà láwùjọ tẹ̀dẹ̀ máa pera yín ní nǹkan bàbàrà àdàbí tó bá ṣe burúkú tó bá yẹ pé wọ́n kú ọmọ ẹ̀ àdàbí gbogbo tí mo sọ sílẹ̀ yìí tí mo sọ èyí tí máa ní o sọ àdàbí tó yẹ pé mo fi parọ́ mọ́ ẹni àdàbí tó bá heart àdàbí tó yẹ pé mo kàn déédéé máa ń ro àròsọ láti gbé ìrọ́lé ẹ lórí àdàbí ni tó bá ti jẹ́ pé irọ́ mo pamọ́ ẹ ṣó ti yé ó ti yé bẹ́ẹ̀ yẹn. I have 1,000 of people that do call me but Lára ni mo fẹ́ play lónìí voice note ẹ̀ ìgbà tí mo sọ so nígbà yẹn Lára dédé ó kò ní mo wá rí pé Lára dédé wá sórí platform mi lẹ́sẹ̀kẹsẹ̀ mi ò fẹ́ dárúkọ idiot kankan mo bá rí tó bẹ̀rẹ̀ sí sọ pé àwọn set of apọkọjáyé reset of apọkọjáyé set of apọkọjáyé mo kàn rí Lára lórí platform mi ni because nígbà tí mo ti dárúkọ Wasiu Ayinde yẹn tí mo ti dárúkọ Wasiu Ayinde pé kí ló dé ẹ̀yin mẹ́ta lẹ́wà nínú lady lẹ́wà ní ìgbàlẹ̀ ọba méjì ọba tó ń accuse wà nílé ó ń ṣòro nígbà yẹn ọba Ifẹ̀ wà nílé orò nígbà yẹn mi rude o I'm not rude to anybody but there's no right for anybody to use people for sacrifice kò sí right láti kẹ́ pé you want to live your life and then you are killing people to do ritual because mi ò sọ pé ọba Ifẹ̀ ní sinmi ìdẹ̀ sọ pé ọba tí wọ́n accuse nígbà yẹn o mi ò sọ bẹ́ẹ̀ o but mo ní Wàsíù mo ní ọjọ́ tó wọlé di mo ní ọmọ yẹn kú bàbá ọmọ yẹn torí pé wọ́n ti bí pé wọ́n bá ti rí justice gbogbo tactics ọmọ ń lò lélẹ̀ wọ́n wá lo bàbá ọmọ yẹn láti kọjú ìjà sí mi bí mo ṣe fight fún ọmọ yẹn tó gbogbo yín pátá àṣírí máa tú kò sí nǹkan tẹ́ lè mọ́ ṣe gbogbo ẹ̀yin kan tẹ́ máa ń fọmọ ọlọ́mọ ṣe tutù lágbára Èdùmàrè àdàbí tó pẹ́ ìrẹ́dá àwọn ọmọ yẹn Ọlọ́run máa tú gbogbo yín ní àṣírí ẹni bá lò máa bò ní aṣọ ẹ̀ máa ya lágbára Èdùmàrè gbogbo ẹni tó ń fi ọmọ ọlọ́mọ ṣe ètùtù ayé gbogbo ẹni tó máa kọjú mọ́ èèyàn tí ò da tó máa lóò máa gbẹ̀mí ẹ̀ ni tádé gbẹ̀mí yẹn á ní kò tẹ́ tó máa mú ẹlẹ́dàá tó dá ọjọ́ òní ọjọ́ Friday tí gbogbo ayé máa tún lọ sí mọ́ṣáláṣí tó máa lọ kírun tó dẹ̀ wà nínú àwẹ̀ káàkiri àgbáyé ẹlẹ́dàá tó ní ọjọ́ òní tó dá gbogbo èèyàn tó ń forí balẹ̀ fún yẹn á tú gbogbo yín ní àṣírí dẹ̀ gbàjọ lára yín ẹni bá bò ní ọ̀run ajá aláṣọ afaṣọ ẹ̀yà á tú láti níta gbangba. so wọ́n gba àgbà tí mo dárúkọ yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí analyse sórí ojúlàgbà máa ń yá kò ń yanu gbà mí tẹ́mi bá ń sọ̀rọ̀ ẹ̀rù ìjà ọba mi kò ní dá bẹ́ẹ̀ tó pààyàn tí ò lè dúró sọ pé òun ló ń pa olórí burúkú ọmọ àlè lẹ́ni tó pa èèyàn tó dẹ̀ ń dìnnà àìlétà pé òun kọ́ ló ń pa ó lò sí ní bó ṣe máa ń dá bastard mọ̀ láwùjọ nìyẹn àwọn ẹlòmíì tó bá dúró tì ọ̀nà bá pààyàn tó máa dúró tì wọ́n láwọn làwọn pa but àwọn bastard àwọn ọmọ àlè kan wá dúró wọ́n pààyàn tó wọ́n máa sá káàkiri bá ṣe ń dọ́mọ àlè mọ̀ láwùjọ nìyẹn fún ìwọ tó bá ti pààyàn tó sọ pé ìwọ kọ́ ló pa ọmọ àlè ni ẹ kò nídìí kan lọ ṣe DNA. so ìgbà tó ń gba kéèsì yẹn tó gbé wọ́n ti gbé lọ sọ́dọ̀ ọmọ yẹn wọ́n gbé lọ owó yín owó òkùnkùn náà lẹ owó kẹpààyàn kẹbẹ̀ sí máa wá àwọn blogger tó máa speak fún yín tẹ máa sponsor àgbà tí mo wá síbí náà wọ́n transfer lọ sí Nàìjíríà ni wọ́n gbé àwọn wèrè kan lọ Nàìjíríà ń gbà yẹn wọ́n gbé àwọn wèrè kan lọ Nàìjíríà ń gbà yẹn wọ́n ní kọ́ lọ máa defend wọn orí burúkú òṣìlẹ̀ ń ṣe ẹgbẹ́ yín kọ́lẹ̀ ń jíṣe obẹ̀ tẹ́ ẹ̀ bá jalè ẹ̀ ṣoríire ẹ̀ rí nǹkan kọ́kọ́ ayé lẹ̀ ń bàjẹ́ olórí burúkú èèyàn. sọ́dílé Lára Adébóyè ó bá wá sórí platform mi rírí ó kọ́kọ́ follow mi mi ò ń wo mo ṣáàrí ṣe bí mi mọ mi rí nǹkan kan lẹ́ǹkan náà ó wá ń ṣàt mi àwa máa comment tó bá ti ń comment yẹn ọmọ wèrè tọ̀hún tó ti compromise òpùrọ̀ yẹn a máa ní àwọn sẹ́tà apọkọjáyé ẹ ṣáà máa àwọn tó máa ń pariwo apọkọjáyé àwọn kọ̀dẹ̀rẹ́ ọkọ tí wọ́n gan tí wọ́n pàjáyé kò fẹ́ wọn bí wọ́n pa bàbá Bùkọ́lá tí wọ́n bá pa níjọ́ yẹn lọ́hùn ṣótiyé tá a bá sọ fún bá ṣe gba ìwé Canada tá a jẹ́ citizen kàtàtà bá la fẹ́ mọ̀ wá síbi afẹ́ ẹ̀pẹ́ ó máa gbà á
ṣó ti yé a kò dẹ̀ kú lọ́wọ́ wa ọmọ ò kì í kú lọ́wọ́ oníkọlà kò kú sọ́wọ́ wa ó ti níyàwó kó tó kú ó tún kú a tún speak fún you coward ọmọ àléyìn tẹ bá pààyàn tẹ bá máa sáré káàkiri afọwọ́fọná ni yín ni ẹ lè nísinmi ẹni tó bá ti fọ gbèrègbèrè yẹn náà lẹ́ẹ̀ máa jó kiri you never see anything yet lágbára Èdùmàrè àṣírí gbogbo apààyàn ò ní bò. The lady now started because they want wọ́n fẹ́ categorize wọ́n fẹ́ gbé wa sí category kan ṣó ti yé bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ story yẹn wọ́n wá sọ story yẹn wọ́n fẹ́ gbé mi pọ̀ mọ́ but I never give a damn. She was coming on my platform and commenting. I don't give a damn. So that's why people think at times people are man wave a man neglect you. I don't give a damn because the moment she's commenting on my platform the olórí burúkú eléyìn ṣangana boy yẹn àwọn eléyìn ṣanga eléyìn yín rèé àwọn tó lack of vitamin àwọn tí wọn ò dá pé so ti yín they will be bullying me talking to me why because èmi ni mo soja benko stop beating around the bush kò ṣe tó torí Wùmí ni wọ́n ṣe ń cover up fún ẹni tó pa Mohbad was used for sacrifice that to go down láti ìgbà tó wọ́n dẹ̀ ti gbé Mohbad lọlẹ̀ yẹn náà àwọn náà ò sinmi ṣé wọ́n sinmi ní àṣírí wọn ò bò ṣó ti yé yín bẹ́yẹn torí èṣù náà ní tax tó bá ti ní kó o sin èèyàn kó o bá lè ní ìsinmi kíkiri kan bá lè lọ sókè fún ẹ ṣó lọ sókè fún wọn náà fẹ́ fi kí ògo wọn lè búùmù sí ògo yẹn ò búùmù sí kan sọ fún wa tó bá búùmù gbogbo ìtàn kan ṣe camouflaging ni. nígbà tí mo sọ tán tí mo ti sọ̀rọ̀ yẹn tí mo ti blog Wasiu pé Wasiu ó tún wá jáde nínú lady nígbà tó jáde nígbàlẹ̀ ní ìgbàlẹ̀ Wasiu wá sọ lórí stage ló ti ń sọ lóní adúpẹ́ fọlọ́run o adúpẹ́ fọlọ́run àwọn máa ń jẹ ìdí tó ṣe custard ló pè di ìyàwó ẹ̀ òbò ìyàwó ẹ̀ ló ń sọ yẹn kíníkan o adúpẹ́ fún Mohbad tó kú gbogbo àwọn èèyàn sì pọ̀ ní industry tí ò tí kú Wizkid wà ń bẹ̀ o a ní Tiwa Savage bẹ́ẹ̀ náà ni a tún ní Davido tí wà ń bẹ̀ tí ò tí kú adúpẹ́ fọlọ́run fún èyí tó ti kú ẹ máa gbọ́ ọmọ kékeré torí pé bàbá ọmọ yẹn bàbá ẹ̀ ò lórúkọ kò dẹ̀ jẹ́ nǹkankan torí ẹ̀ ẹ̀sìn ni wọ́n fi yín ṣe alọ́ba mi ń ṣẹ́gbẹ́ lọ́jọ́ orí o mo lè yọ̀ǹgì o mi ń ṣẹ́gbẹ́ o torí wọ́n lè sọ pé ó rúdù sí ẹ mi ń ṣẹ́gbẹ́ o ó tọrọ torí àwa mi ò sanwó fún mi ìdẹ́gba kọ́bọ̀ lórí ọ̀rọ̀ Mohbad mo tún lose a lot of things lórí ọ̀rọ̀ Mohbad ṣótiyé torí bẹ́ẹ̀ aburú yẹn ò ní ṣe mí ó ti yé so tí n bá gbèjẹ èèyàn tí mo dúró títí mi ìdẹ́gbowó Ọlọ́run máa sanjọ́ fún mi Ọlọ́run máa ṣàánú fún mi dandan ni ẹ bá ọ̀tá mi bá pè mílíọ̀n tí bá dẹ̀ ti ṣoore fún yàn rí tó bá ṣe burúkú fún mi padà ibi ló máa jẹ láàsì ibi ló máa jẹ sùn kò sí bó ṣe lè mọ́ ṣe láyé wàá jẹ́ bí sùn bọ́lọ̀ ń ṣe máa san fún ẹ ò ní mọ̀ bí mo ṣe ti dárúkọ Wasiu tí mo ti rò gbẹ̀ pé lẹ́yìn tí mo sọ Ọlọ́run fi wọ̀n mí èmi mo sọ pé mo ní the Lord showed me then I was hammering on the celebrity that celebrity are killing they are using themselves some of them are using them to do sacrifice they are using people they are killing people ẹ má gbàgbé o kò sọ̀rọ̀ yẹn nìkan ni mo àkọ́kọ́ sọ o ṣùgbọ́n at that moment yẹn I pray and God was revealing it to me that why you killing people what for cultism ni terrorism ni the terrorists na wọ́n treat you they are not treating it o I called mo bèrè mo challenge mo ní Wasiu mo ní tell me you don't know anything about it Wasiu Mohbad dead Iku Mohbad mo ní tell me you don't know anything about it. So the moment I said that, Lara Adeboye pumped into my platform. And when Lara Adeboye pumped into my platform, they shipped that story
away from me. They give it to the girl. They collected it from everybody and shipped it to the person because they know she will compromise. They have no integrity. They have no dignity. They are liars. Do you understand? I was looking. But each time they want to talk, they want that person to talk. They want me to talk first. They'll give me a small crowd. And then they go and liberate it on that place. And then Mama take it because Mama tell office, Mama tell us. I see that she's making sense. It's actually whatever you say. Whatever into baso no mani ko wa so tita. Ìgbà tí wọ́n ti coronavirus. Ta ló sọ pé kon ti coronavirus kon to si. Gbogbo yin be se lele to wọ́n ṣe fún yín. Wọ́n ṣì. A kàn fẹ́ ṣèkà fún yín tá bá ṣe pé kon tún ti coronavirus. Tá bá ní kon fi àwọn ọmọ yẹn sílẹ̀ wọ́n á fi wọ́n lẹ̀. Ẹ̀yin ò dé lè sọ kó múlẹ̀, kó lè múlẹ̀ torí pé òmúlẹ̀ mo fùlẹ̀ bàtà. Ọlọ́run tí àwa ń pè sìn ta Ọlọ́run tá wa ń sìn. Òtítọ́ ló dole Ọlọ́run òtítọ́ ni òdodo sì ni orúkọ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ náà pákan òdodo sì ni ìmọ́lẹ̀ ni òkùnkùn lè bá ṣe gbogbo ẹ̀yẹn ní òkùnkùn ẹ̀ lè bá mi ṣe àdẹ lè ṣe tó bá jẹ́ ní òkùnkùn gan tí bá kàn pọ̀ ilé lọ́jọ́ kan tó bá yá o máa expire kò ní pẹ́ kò ní jìnnà alright o máa expire. Ara Adébóyè wá sórí platform mi. Ó fẹ́ máa bá mi ta gbà tó wá yá ó send message mi nínú inbox gbà tó yá ó ní ó ṣá bá mi sọ̀rọ̀ máa play fún yín sí gbà tó ti ń sọ̀rọ̀ yẹn ló bá á sọ̀rọ̀ gan bọ̀ nígbà tó wá fẹ́ máa sọ̀rọ̀ bíi pé ó wá ń gbèjà ó wá ní story kan tí ó lóun ṣe rí pé òun wo fídíò yẹn ń gbà yẹn pé wọ́n tag òun pé wọ́n send sí òun pé òun wá wò ó pé mo sọ pé Gbenga Adewusi pòun ló pa Gbenga Adeboye mo ní nígbà yẹn ṣe bẹ́ẹ̀ rí bí Gbenga Adeboye ṣe àmì Adewusi ṣe ń ṣe nínú pósí Adeboye gbogbo èèyàn dẹ̀ ṣe pé ń fẹ́ mo sọ bẹ́ẹ̀ fún ẹ máa gbọ́ nínú fídíò yẹn ó nírọ́ o ìgbà tí mo dẹ̀ sọ̀rọ̀ Gbenga Adeboye ńgbà yẹn was 2019 during the time tí mo fi sọ̀rọ̀ ni pé why tí àwọn celebrity náà àwọn kan náà wọ́n ń para wọn even nǹkan tó bá jáwọn èèyàn ló ní kọ́ lọ pa wọ́n so ti eyín tó bá jáwọn èèyàn ló ní kọ́ lọ pa wọ́n àwọn kan náà lára wọn tó jẹ́ celebrity náà náà máa lò láti pa wọ́n do you understand mo ní so mo dẹ̀ ti sọ̀rọ̀ Adébóyè for long time mi dẹ̀ sọ mọ́ Adébóyè because he's one of those comedy àtàmáwò tẹ́ báyìí wò mí ó máa ń fi àwọn Haúsá ṣe comedy Baniri Ghana de wondo òun ló sọ ń gbà yẹn ṣé ti yé mẹ́ẹ̀ ó máa ń sọ ó máa ń jókòó lórúkọ Haúsá ó máa ń jókòó lórí gbogbo yẹn especially ṣé ti yé bẹ́ẹ̀ so bọ́dẹ̀ ṣe ti wá sórí platform yẹn kí n tó fún yẹn bí máa ń listing gan when you are talking to me you don't mention my name I know tó lówe bá gbòwe rẹ̀ tí ò bá fèsì ẹ̀rùjà náà ló ń bà bọ́ tí ń gbà míì kì í ṣe ẹ̀rùjà tó gbẹ̀yìn tí gbogbo nàná títà máa bá sọ̀rọ̀ èmi ní àwọn èèyàn tẹ́mi máa ń dojú kọ tí máa fẹ́ sòótọ́ ọ̀rọ̀ tí máa pè pé come and tell us sọ fún mi pé ọmọ nípa nǹkan tó ṣẹlẹ̀ yẹn wọ́n máa ní ẹnu mi sórí bẹ́ẹ̀ ni mi ṣe tíìkì báyìí ó tíìkì ní Ọlọ́run ló dá bẹ́ẹ̀ mọ́mì mo dẹ̀ ṣó pé mọ́mì mi nǹkan ó jẹ oúnjẹ tó da nínú oyún wọ́n sì àgbo fún bẹ́ẹ̀ ni ó jẹun tó da nínú oyún wọ́n tọ́jú ẹ̀ ṣó ti yé yín mẹ́yẹn bàbá mi dẹ̀ tún ga òbí mo lọ́mọ ń jọ bàbá mi ga wọn ò bí mi ní sọ ewúrẹ́ kí n lọ yà sísọ àgùntàn wọn ò bí mi ní sọ láyọ̀n kí n lọ yà sísọ òbúkọ ó ti yé ọmọ tó jọ bàbá ẹ̀ ní tó bá bí ọmọ mi báyìí kò ní jọ̀yà kò ní jọ bàbá Ọlọ́run ní jẹ́ kárí ẹ̀rí gbogbo ọmọ Alhaji Aliko Dangote wọ́n jọ tìmùtìmù tẹnutẹnu àwọn obìnrin dẹ̀ ni wọ́n jọ bàbá wọn ọmọ mi wọ́n máa bí ẹ wo Sarah Tolúwa ni mi go and check the picture of the father ó ti yé ọmọ tó máa bí tó máa jọ èèyàn ò ní identity torí bẹ́ẹ̀ tó bá lóyún sínú gbọ́wọ́ síkùn ẹ̀ pé ọmọ yìí ò jọ bàbá ẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé kì í ṣe bàbá ẹ̀ ẹni tó gbé fún lónìí kò ní jọ ó ti yé bẹ́ẹ̀ yẹn so ọmọ tí bí a máa bú mi sẹ́tọ̀ kọ́kọ́ jáyé òun dẹ̀ tí wá sọ́dọ̀ mi ìdẹ̀ mọ́ rí tẹ́lẹ̀ kò bá mi sọ̀rọ̀ kò dẹ̀ ṣe pé máa ṣẹ̀ṣẹ̀ rí fídíò mi ẹ̀lẹ́ Dangote àwa nìyẹn jàre God bless you ẹ bá mi wá Dangote kò ní bàjẹ́ fún yín ọkọ̀ Bọ́lá Fọláṣadé orí àràn Mègídá ọmọ Kánò fúnra rẹ̀
gbogbo àwọn ọ̀tá tó hẹ́ǹdì gbogbo àwọn tó fẹ́ ṣe dáadáa fún Nàìjíríà láti Kánò wà ń gbà yẹn bíi àwọn tó hẹ́ǹdì bàbá wa kí lorúkọ ẹ̀ Múrítàlá wọn ò ní borí yín tí gbogbo ìran wá sí wà láyé tó ń dìde ogun sí tẹ bí ń bẹ ṣe ń bìdì Nàìjíríà tọ́lọ́run tẹ́ ń kọ́lé iṣẹ́ káwọn lè ríṣẹ́ tó fẹ́ máa gbógun tì yín gbogbo àwọn tó gbógun tì yín Ọlọ́run bá wa gbógun tì wọ́n. Dangote ọwọ́ ọ̀tá ò ní kà yín you be stronger I pray for you sweetheart every day you be stronger than your enemy for you putting smile on àwọn tí ò lówó face yẹn you don't allow them to finish them because all these evil people tó ní bad mind yẹn wọ́n fẹ́ finish kókó yà máa pa èèyàn jẹ ní waster of the spirit ni wọ́n with their mental illness. Ọkọ mi o Alhaji Aliko Dangote ò ní lọ́dẹ orí ò ní mental problem ò ní ṣàìsàn ibi ò ní báyìí ò ní gbọ́mọgbọ̀n ibi ò ní bá ẹsẹ̀ ọkọ Fọláṣadé ò ní já fọ́ ò ní já bọ́ gbogbo ohun tó fẹ́ kọ́ sí Ògùn state gbogbo ohun tó ní dáadáa láti ṣe Ọlọ́run máa bá ẹ ṣe abá ẹ lọ́wọ́ sí gbogbo àwọn èèyàn tó tí òrìṣà máa rí ṣe orílẹ̀-èdè Nàìjíríà máa dára sẹ́ ẹni tó bá ní kò ní dára àwọn nìyẹn Ọlọ́run nìyẹn. I love you. Thank you jàre. Bola máa sọ̀rọ̀ lọ. Àwọn òsínsẹ̀tì àwọn pọkọjáyé o. Àwọn òsínsẹ̀tì. Obìnrin rere lémi. Fọláṣadé aya Aliko. Obìnrin rere lémi o. Èmi tọ́jú ọkọ mi mo máa ń tọ́jú ọmọ o. Obìnrin rere ẹ̀rọ ọmọ mi ni. Bá ṣe go to many things tó. Ẹ̀rí ni. Ó máa ṣó ẹlòmíì ọmọ tí ẹ máa ti máa ṣàgolo ọmọ ẹ á ti máa lọ kó ọjà wọn láti máa lọ jalè kiri bí kọ́ wọn máa shoplift tó bá gbé wọn dé ìlú òyìnbó kọ́ ni kọ́ dá wọn padà sílé àwa láfẹ́ lọlé wọn ni wọn ló gbúdọ̀ lọ́sẹ̀ we love you here mo ní jẹ́ǹtẹ̀ lọ́rọ́ kọ́ mi díẹ̀ wọn ni yes we love you we can give you òyìnbó person mo ní okay no promise is a promise you know. It's a promise. Promise is a promise. A debt. You must not break a promise. I promise you, Dangote, I will love you forever. No matter what people do, no matter what people say, I promise you, I will love you forever. Olówó orí mi, Alhaji Dangote, olówó orí mi o. Èdùmàrè Dangote, síláyé olówó orí mi ni o. Olówó orí mi Èdùmàrè Dangote sí láyé olówó orí mi. Ẹ gbẹ̀lẹ́ ká tó máa lọ mo ń bọ̀ ọ̀rọ̀ lára la fẹ́ sọ afẹ́ play voice ni ṣẹ́rí ránṣẹ́ yìí kó máa fi fojú ẹ tẹ́lẹ̀kẹ́ bá ti ṣe jẹ̀gẹ̀dẹ̀ tó tí wọ 40 ẹ̀yin tẹ́ tó máa ń bú èjì kú èjì yẹn àwọn àrídìsí èjì wa ń bí ni ẹ lọ bèrè dáadáa àrídìsí ẹ àrídìsí more than 9 láyọ kúrò ń bẹ́ẹ̀ la sọ fún yín ó ti yé yín ẹ rọ́ṣẹ́ yìí kẹ́lẹ́kẹ́ yín máa ṣe jẹ̀kẹ̀tẹ̀ kójú yín máa lè ṣe é wò nínú mìíràn ó lè tú eyín ṣe ó lè tú àyà ṣe ó lè tú iṣan ṣe ṣó ti yé yín ẹ̀rà ilé ó máa jẹ́ kí dẹ́tí àti yín kó kúrò ó ti yé yín bó ṣe ń tú fẹ́ sí àṣe tó máa ṣe ojú yín tó máa lítò ní jẹ́ kẹ́lẹ́kẹ́ ṣe jẹ̀kẹ̀tẹ̀ ó ti yé yín ó ti yé ẹ tún eléyìí náà sìmẹ́ǹtì là ń pè é extension ní ìlú Ìtorí oko nation orí ẹ̀ la kọ́lé sí ìyàwó Aláàjì yes wọ́n dá yín ló so this lady wọ́n ti gbéṣẹ́ bẹ́ẹ̀ mi ṣe ti sọ̀rọ̀ Wàsíù yẹn tí mo ti sọ Ọlọ́run fi wọ̀n mí ni pé there is a lady that they are 4 in number to God lọ́jọ́ tọ́lọ́run fi wọ̀n mí ìgbàgbé ìran yẹn mo sọ ni and àwọn ọlọ́pàá Nàìjíríà follow me mi kì í sọ ìran mi mọ́ ni mi kì í sọ gbọ́n tí bá rí mọ́ ni màá kàn máa wo àwọn èèyàn báyìí. Like yesterday when I was playing music, I was in the car driving and there was, you can see throughout I didn't talk. I look at people like this. Ọlọ́run sọ pé just start kẹ́mà sọ̀rọ̀. Because nínú gbà yẹn nínú nǹkan tó wà máa dì mí tí n bá sọ ilẹ̀ máa tún dá a tún bàjẹ́. Ọkàn wọn ò balẹ̀. Gbogbo bọ́n ṣe fún mi yẹn the enemy are very they are afraid. They are afraid. The enemy is afraid. You cannot see me ìwọ tó bá jọ̀tá kó o gbúdọ̀ rí mi káyẹ̀ má jà mi gbúdọ̀ dárúkọ ẹ̀ káyẹ̀ má máa gbè jìnnìjìnnì torí pé òótọ́ la gbé dání kò sí lọ́rọ̀ wa anyway wọ́n ní kí lára wá sórí platform mi géèmì yẹn ti yé mi ẹni tí mi ò mọ̀ rí tẹ́lẹ̀ tí mi ìdẹ́ ò bá mi sọ̀rọ̀ rí tẹ́lẹ̀ ó kò bẹ̀rẹ̀ sí wá sórí platform bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ during that time wọ́n kọ̀ dẹ̀ gbé story Adeboye náà jáde ni so people want me to now
wọ́n tún wá fẹ́ máa set iṣẹ́ bíi pé ìyàwó Adébóyè kan tó jẹ́ tó fi sílẹ̀ tó lọ fẹ́ Lára ń gbà yẹn so òun náà tún wà lórí mídíà wọ́n ṣàbẹ̀ sí fẹ́ máa create something I look at things pàtó fẹ́ kí n sọ̀rọ̀ sí mo ní nígbà yẹn o tẹ́ bá fẹ́ sọ pé Lára gbọ́kọ mo ní okay now mo ní kí ló dé tí gbogbo family tó ń sọ̀rọ̀ ń sìn pé Lára ló pa àmì ló ṣe kíní kan ló ṣe kíní kan mo ní kí ló tí wọ́n ṣàlàyé kán bá brother wọn sọ̀rọ̀ pé okay o ẹ má fìyàwó yín sílẹ̀ àtọmọ yín o tó bá tẹ̀ jó ogun ni ogun ní gbogbo family but nígbà tí ẹni yẹn bá ṣe nǹkan tí ò dáa the family also supporting the person mo ní so what do you expect so mo kàn sọ̀rọ̀ mo gbẹ́nu kúrò mbẹ̀ so Lára wá ń pàtó ó wá ń patronize platform mi dáadáa ó follow mi mo wo provide mo kọ́kọ́ wí pé àbí fake ẹ̀ ni gbàtọ́ wá send message wọ́n á lò wọ́n ni mania mo rí ọ̀rọ̀ ẹ̀ lórí mídíà nígbà kan tí bọ̀bọ̀ kan gbé wá bọ̀bọ̀ tó dẹ̀ gbọ́rọ̀ ẹ̀ wá yẹn ìṣàì tó bá ti gbọ́rọ̀ ẹ̀ wá máa gbé fún ìyá kan tó máa ń forí balẹ̀ fún yẹn ẹ yá wèrè ní lọ́kọ̀ wá ẹnìkan ṣe lórí mídíà tí wọ́n láwọn èèyàn láìkẹ́ láti Nàìjíríà ẹni náà ò dẹ̀ lè dé Nàìjíríà ó ń sá kiri ó dé wọn tètè you don't know that one no be fake love na who ta lè fẹ́ tàn ta lè fẹ́ tàn ta lè fẹ́ máa tàn anyway ara lóko ń tàwọn èèyàn ṣá tó pa jáṣà wẹ̀ lẹ́ẹ̀kan náà ṣá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ bó dẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn làwọn tọ̀hún yẹn wọ́n ti rò bóyá máa ba aṣọ rẹ̀ gan ṣé ti yé ní olórí burúkú kan tó máa sọ sẹ́tọ̀ fọmọ pọkọjáyé nígbà tí mo ti sọ̀rọ̀ pé wọ́n fi Mohbad ṣe tutù ayé ni o ó gbúdọ̀ wọlé lọ́jọ́ náà olúwa má jẹ́ ká sílẹ̀ ọ̀tá bó má jẹ́ ń fọ ọ̀rẹ́ mi ṣọ̀tá má jẹ́ ń fọ̀tá mi ṣọ̀rẹ́. nígbà tó wáyé wá fẹ́ máa speak fún ó wá bá mi sọ̀rọ̀ ó wá ní ọ̀rọ̀ tí mi tẹ̀ ń bá sọ ní pé ìgbà kan wà tí wọ́n wá solicit owó pé wọ́n náà fẹ́ solicit owó fún ó ní kiri kan ó ṣàṣọgbẹ́ òun ò mọ kiri kan ó ṣàbẹ̀ sí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ ó ṣà ń sọ̀rọ̀ wà tó tún máa sọ̀rọ̀ gan ìgbà tọkọ tòun kú gbà yẹn òun rá láàánú àwọn tó bá pa ẹ́ tó bá sọ̀rọ̀ pé ọkọ ẹ̀ wọ́n pọkọ ẹ̀ tó bá dẹ̀ jà fún wọn ò ní fún ẹ lóhùn náà ó lóun ti tòun nígbà yẹn gbogbo ọlọ́run gbogbo ìgbà tó máa ti ń béèrè fún àánú báyìí ọlọ́run máa ń dìde àánú fóun ó ń sọ̀rọ̀ yẹn náà torí pé mi ń béèrè fún àánú kò sẹ́ni tó ṣàánú fún mi ọlọ́run ṣàánú mi ẹni tó bá lè jáde tó bá lè dúró sórí òtítọ́ tó ń sọ tòótọ́ báyìí ṣọ́lọ́run ò ṣàánú ẹ̀ ló ń sọ̀rọ̀ ni àwọn tọ́lọ́run ò ṣàánú fún tó jẹ́ pé àánú wọn owó èèyàn ló wà wọn ò ní lè sọ̀rọ̀ torí pé tí wọ́n bá sọ̀rọ̀ wọn ò ní lè jẹun náà àwọn nǹkan táwa fèsì yẹn tá a rí pé lórí òtítọ́ làwa dúró lé a máa jẹ wọ́n lè fìyà jẹ wá ń tòótọ́ ṣùgbọ́n Ọlọ́run máa ṣẹ́gun fún wa at the end a máa sòótọ́ ọ̀rọ̀ so ó wá ní kì í ṣe Adéwùsì ló pa Adébóyè o pé but nígbà yẹn kádéwùsì tó kú mà tó wà lọ́sípítù ó ló ń ṣèrànràn gbà yẹn ó ló máa ń sọ̀rọ̀ bíi ẹni tó yẹ pé ó ń rìnrìn àmọ́ sọ pé ẹni tó fẹ́ pa wọ́n alágbára ayé ni ẹni tó fẹ́ pa wọ́n máa play voice note o kìnìún yẹn ń gbà yẹn mo wá níta alágbára ayé tó sọ fún yín tó yẹn lẹ́lẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ lọ́sípítù yìí ó ní ẹni tẹ́ máa ń dárúkọ dédé yẹn náà ló dárúkọ fóun mo níta ni máa ń dárúkọ dédé mo ní tẹ́mi Wàsíù dẹ̀ ni máa ń pariwo dédé mo wá ní sọ fún mi ó lẹ́yìn tẹ́ máa ń dárúkọ yẹn náà ni ó sọ pé pàǹgbé kì í ṣe Adéwùsì ló pa wọn. Then play it. Let me play it for you to hear. Ṣé rí fóònù tí mo fẹ́ fi play rẹ̀ gbèsè lára ojú máa ń san owó a máa san náà ni. Téèyàn bá tiẹ̀ jẹ gbèsè àwọn sọ pé a jẹ gbèsè báyìí dẹ̀ máa san wọn sọ pé a jalè àgbà nǹkan nìkan wọn ló lè ní wá pọkọlọkọ gba nǹkan ní ẹ gba ògo ẹ obìnrin pé ògo kan gbúdọ̀ wọlé kí wọ́n bá lè máa tàn. Then play o Lára ló sọ Lára Adébóyè gbogbo àtó dẹ̀ wá sọ́dọ̀ mi yẹn tí mo ti lè dárúkọ wá sí pé Wàsíù tẹ́mi yóò wà nílé ìgbàlẹ̀ ó wá sọ fún mi pé ó mọ̀ nípa ikú Mohbad ọjọ́ tí Wàsíù ṣe òkú ìyá ẹ̀ Múkáìlà tó wá láti lọ ní kú ni ọjọ́ tí Wàsíù ṣe òkú ìyá ẹ̀ Múkáìlà ṣẹwẹlẹ tó wá láti ìlú Ìlọrin ó kú.
mo fẹ́ play ó yá loud yẹ lọ́jọ́ mi ṣé ẹ ti rí mo méjì ni but máa play ẹyọ kan péré jẹ́ nǹkan tẹ̀ fún yín ní bí ojú 3 minutes ńlẹ̀. Nígbà tí wọ́n sick ẹ́. Ó ṣàǹsọ pé ọkùnrin yẹn pé àrí pé alágbára ilé gidi gan ni ó fẹ́ pa òun àpò ṣọ́wọ́n àti ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n pe àtọ́ni ẹ bá gbọ́ nípò àti ìjọ níjà àbí wọ́n níjà tí mi ò mọ̀ ní. Ta ni mo dárúkọ ń gbà yẹn? Àmì ní dárúkọ ẹni bọ̀dù rẹ̀. Gbàtẹ́lẹ̀ gbọ́. Ẹ̀ǹdẹ̀ máa ń sábà dárúkọ yẹn náà ọkùnrin kò flash lọ sí ibẹ̀ yẹn sọ́dọ̀ ọ̀rọ̀ tí gbégbá sọ lọ́dún náà lọ́hùn. Báwo pé wẹ́ ìyẹn ti kọjá ní tó bá kọ́ ó má mọ́. You know, ẹ ti máa ń dárúkọ àwọn èèyàn púpọ̀ bọ̀ tẹ́tí máa ń dárúkọ tó pọ̀ jù ń bẹ̀ ó ní kí wọ́n. Tó pọ̀ jù. Ẹ gbọ́. Iṣẹ́ máa ń dárúkọ tó pọ̀ jù. Yeah, because mo ti rí rí now. Ṣé gbọ́ ó lẹ́ni tẹ́ nígbà tí mo tún sọ mo lẹ́ni tí máa ń dárúkọ pọ̀ ó lẹ́ni tí máa ń dárúkọ tó pọ̀ jù ta ni Wasiu ó lóun ló pọ̀ ó níwọ̀ ló pa Gbenga Adeboye ṣó gbọ́ àbó òfin tí ẹ gbọ́ sórí voice yìí ó pé 1 hour 30 minutes voice note yìí méjì ni ó pé 1 hour 30 minutes ó pé 1 hour 30 minutes ó ti rò pé tó má dẹ̀ ń sọ̀rọ̀ yẹn níjọ́ náà lọ́hùn tẹ́lẹ̀ tí wá ń bá mi tó wá ń sọ̀rọ̀ so wọ́n máa ní kí ọmọ tó ń sọ̀rọ̀ ńgbà yẹn á máa gbọ́ set of ọmọ pọkọjáyé set àwọn pọkọjáyé wọ́n dẹ̀ lọ́kọ̀ àwọn tí wọ́n ò pàjáyé wọn ò fẹ́ wọn kò sẹ́ni tí wọ́n nígbà yẹn ẹ̀yin ẹ̀fẹ̀ ńlá mo ní 1000 of voice notes gbogbo game tẹ́ máa fẹ́ play yẹn níjọ́ yẹn ṣé mo fún face mi ò fún Gbénga ní face. Oh, beautiful, but I don't give people face like that. Anybody tó bá ti ṣe nǹkan burúkú fún àwọn ìdílé tí ò lè dúró kó support láti jà fún. I don't support them. Go and check me up. Ask from anybody. Mo ti ń jà fún àwọn èèyàn àti fún ara mi àti fún family mi for long time. Mo lè má jà fúnra mi. Mo ti jà fún ẹ̀gbọ́n mi rí, my sister. Tó bá sọ nǹkan fún mi ẹ̀gbọ́n mi tó padà dé wèrè sí mi lọ́rùn yẹn kémi náà tó máa kí n tó gbàdúrà ọ̀dájú fún àwọn olórí burúkú èèyàn wọ́n máa ní wicked you wicked me I wicked you I will not wicked you physically but I will pray a wicked prayer for you ẹ mọ nǹkan tí mo ń sọ ń sìn nǹkan tí mo ṣe à ń sọ náà ni pé Olúwa gbogbo nǹkan tẹ́ bá ti sọ ẹ̀kọ́ jáde kí gbogbo yín máa sọ pé gbogbo tẹ́ bá ti ṣe láyé o tó bá jẹ́ rọ́ ni wọ́n pamọ́ yín o kọ́ máa sọ ṣé kí n play gbogbo voice note mi lè play kò sí time àbí Lára kọ́ ló ń sọ̀rọ̀ yẹn nígbà tí Lára yẹn dẹ̀ ń sọ̀rọ̀ yẹn ni ọmọ tí bí tán gbé ẹjọ́ fún tán ti mọ̀ pé máa compromise tán ní kó máa dáwó fún nígbà tẹ́ ẹ̀ bá pa Mohbad kí lẹ̀ ń dáwó fún torí pé ẹ kàn fẹ́ fi owó yẹn náà tù wọ́n náà ni everybody will compromise tán bá lọ platform ilé wọn compromise tán bá lọ ilé wọn compromise ṣé wọ́n sin Mohbad pé ṣé wọn ọ̀tá kíndìnrín ṣé wọn yọ kíndìnrín gbogbo kíndìnrín Mohbad ṣé wọn yọ ẹ̀jẹ̀ tán náà rí nínú yàrá Mohbad ọjọ́ tó kọ́kọ́ lọ yẹn kì í ṣọwọ́ yẹn ló ṣẹ̀jẹ̀ náà lẹ́yìn tó kú tán ṣé wọ́n yọ kíndìnrín àbí wọn yọ ṣé wọ́n yọ àbí wọn yọ tí ọ̀tẹ̀ yìí wèrè burúkú tó jẹ́ pé ìkà pọ̀ nù yìí ẹ máa fọmọ ọlọ́mọ ṣètùtù ayé wọn máa ṣe tán ó wá sọ́dọ̀ mi ló wá ó rò bóyá dátà yẹn wọ́n dẹ̀ ti gbé yín gbèrè sẹ́nu yẹn pé set of ọmọ pọkọjáyé mọ̀ tó pè lápọkọjáyé ni bàbá ọmọ mi mo ti filẹ̀ for 6 years mo ń gbé Canada I live in Canada he live in South Africa we are no longer husband and wife when he died but because I mentioned Wasiu that Wasiu tell me let us know what exactly what happened. Tell us what happened. Wọ́n lọ́mọ kan gún ọmọ yẹn ní Ìkòròdú. Ó lè fi mákẹ́jẹ̀ gún tó bá jẹ́ tòótọ́ ogun. Okay, lẹ́yìn náà, yes, ó lè fi mákẹ́jẹ̀ gún. Wọ́n lẹ́nìkan ló dájà lẹ̀ ní tòótọ́ of course wọ́n máa ní kọ́ máa jà náà ní kí nǹkan kan máa ṣẹlẹ̀. Gbogbo géèmù tán gbá yẹn wọ́n ti gbanú lé mi rí. That's why I know. And apart from that, Ọlọ́run tó wá fi wọ́n wọ̀n mi lẹ́yìn tó ti ṣe ìkànnà ní fún mi nínú ilé mi gan. They've done that for me.
lára wá ẹni tó kàn déédéé báńsì tó máa kàkàn set eléyà máa pariwo eléyìí ṣàgàdá máa pariwo set of àwọn pàkọjáyé set àwọn pàkọjáyé eléyìí ikú sọmọ lórúkọ eyín oró ìmọ̀ ń wa àkàrà ọdún mẹ́ta ìjẹ̀nà balọ̀sàn balọ̀wùrọ̀ eyín irọ́ a máa pariwo they think I don't know I know it I shone her too and I recorded her so that wọ́n máa di ọjọ́ iwájú wọn máa sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n ń padà mọ́ wọn ni o wọ́n borúkọ wọn jẹ́ ni o wọ́n borúkọ wọn jẹ́ ó ní Adébóyè sọ pé ó níbọ̀ tó ń wá rí pé wọn ò já ó ló sọ pé òun ló fẹ́ pa òun pé Wàsíù ni. N ò fẹ́ sọ̀rọ̀ bọ́ tẹ́ máa ń dárúkọ jù yẹn náà ni Wàsíù ni mo ń dárúkọ òun ló gbọ́yìn àbí lára Adébóyè kọ́ ló ń sọ̀rọ̀ yìí ó ti mẹ́sẹ̀gì yìí ti lé ní ó ti fẹ́ pọ́dún méjì báyìí ìgbà tí mo bá ṣe ìkú yẹn tó ti gbé pèsè lọ fọmọ yẹn ṣé mo play mo rush play I have thousands of messages here ẹ má máa sọ pé wọ́n ń parọ́ mọ́ yín jàre torí ẹ̀ tí wọ́n bá jẹ́ pé wọ́n ń parọ́ mọ́ yín you that listen to me if they are actually lying against these people do you think they will be paying money for blogger giving them money the money they tó máa ń jẹ yẹn ẹ̀rí owó tó máa dá fún wọn tó máa ní wọ́n ti kó jẹ sódùn wọn àwọn yẹn á fi raṣọ mo rà àánú gbà àánú ni mo rí àánú òṣìwò wọ́n ti pọmọ lọ́mọ ṣé ìwọ lè gbarú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa ń compromise yẹn tẹ́ máa sanwó fún lẹ́yìn tó bá pa èèyàn léèyàn tó tẹ́ máa ti ọ̀rọ̀ mọ́ ẹ máa lọ síwájú lọ sẹ́yìn àwọn làwọn á jẹ́ kó kàn yín ló bá dọjọ́ kan so ẹ lè mọ bó ṣe máa ń rí lára ẹ lè mọ bó ṣe máa ń rí. The reason why don't fi gbalo mi wọ́n máa quote me when they don't shoot you I mean they don't shoot you don't be angry en tọ́lọ́run bá fẹ́ lọ́lọ́run yàn ṣé en tọ́lọ́run fẹ́ lọ́lọ́run yàn tó bá ti sọ̀rọ̀ favor wá sí o máa lọ́lọ́run ò fẹ́ ni en tọ́lọ́run fẹ́ lọ́lọ́run yan ẹ máa yanu sí mi èmi mo wà lórí media yìí tó bá gbé pé continuity mi le gan mo wà consistent gan mi ò tí bá tí wò iṣẹ́ àtẹnumọ́rọ̀ kò kì í jóná mo kàn lè let go kì í ṣe pé mo weak mi ò ń ṣe weak per vessel the Lord is in me is a very strong God I mean mo ní strong God is a God that is stronger than any man so far God live I wà láyé a máa strong ní lágbára Ìdùmarè. 1 hour 30 minutes ní video yẹn. When I tell you I have your and I don't call for them. Ọjọ́ tí ẹ bá rí mi tí mi ò bá pé tí wọ́n bá pè mí bá ẹ tí ń gbọ́mọ dédé bang somebody's phone. Àfi tí n bá fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ tí n bá ní nǹkan tí mo fẹ́ ṣe. I don't just call people going after people. Then you be sending some things. You are exposing yourself. Lára Adébóyè ló sọ̀rọ̀ yẹn bọ́kọ́ tó sọ̀rọ̀ ńgbà yẹn ẹ̀ ńgbà tọkọ tó ń kú yẹn ń tiẹ̀ rà láàánú gbogbo ọmọ yẹn ló ti ṣe tán ní school there was a time báyìí ọmọ òun tiẹ̀ lọ meet President Bola Ahmed Tinubu níbìkan wà tó máa ń ṣe dáadáa fún mo ní gbogbo voice note ó wà níbí mo ní ó wà níbí. Ìgbà tó wà yẹn wọ́n fẹ́ máa fi tọ̀mẹ́tì òun á máa tọ̀mẹ́tì mi ọmọ tí mi náà wà ní kó máa bú mi torí pé mo ti dárúkọ Wasiu Ayinde pé Wasiu Ayinde irú orí wo ló kọ yẹn nígbà tó tún jáde láti inú ìgbàlẹ̀ wọ́n ló wà nínú ìgbàlẹ̀ ńjọ́ yẹn pẹ̀lú àwọn ọba méjì kan ìwọ ló wà nínú ìgbàlẹ̀ tó dẹ̀ wá ń ṣe bí ìpèsè ló jọba a dẹ̀ mọ̀ pé tó bá fẹ́ jọba nílẹ̀ Yorùbá ń gbà mí ní àwọn tó bá ṣì wà demonic yẹn they use people for ritual mo ní kí ni adúpẹ́ fọ́lọ́run o adúpẹ́ fọ́lọ́run tí wọ́n sáfẹ́jì wà láyé kò tí kú a sì láwọn tó ń kọ́ hip hop lóríṣiríṣi o lóríṣiríṣi o Davido náà wà ń bẹ̀ o ọpẹ́ la dúpẹ́ gbogbo nǹkan kọ́ṣá máa dúpẹ́ adúpẹ́ fọ́lọ́run ọba o lórí Mohbad tó ti kú o ṣé wọ́n lè gbarú ẹ̀ ṣé o lè gbarú ẹ̀ olórí bí orí àgbọn ẹlẹ́nu bí ẹnu asín ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ kọ́kọ́rọ́ àsálàtù. Wicked soul, you are going up and down, paying people just to cover us, to cover your sin. You cannot hide it for God. Let me sing for you.
Wasiu, you cannot hide it for God. Àbẹ́mi mo tún dárúkọ ẹ̀yẹn. Ó dárúkọ ó protect Adéwùsì ni. Ó ní kì í ṣe Adéwùsì. Ọlọ́run kó dáríjì yín. Kì í ṣe Adéwùsì. Ẹni tẹ́ máa ń dárúkọ déédéé yẹn ni. Jẹ́ kí n play ẹ̀ fún yín. Ẹ máa gbà play ẹ̀, ẹ jẹ́ n play nǹkan fún yín 3 minutes or 4 minutes nínú. You cannot hide it for God, Wasiu. You cannot hide it for God. Ọmọjú Ṣàgbọ́lá. You may cover your sin, nobody may know, but you cannot hide it for God. Even the àwọn minister Canada àti anywhere wọ́n kàn lè máa support ayé kàn máa sọ pé irọ́ ni wọ́n pamọ́ o kàn máa nírọ́ ni wọ́n pamọ́ ṣùgbọ́n gbogbo ohun tó pamọ́ kedere lórí níwájú Elédùmarè o kedere lórí o. Wọ́n ní Adeboye tó kú ó sọ pé ìwọ ló fẹ́ pa òun ìyàwó ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó lọ́mọ Ìjẹ̀bú lòun o ọmọ Ìjẹ̀bú lòun. You cannot hide it for God. You cannot. Cannot hide it for God. Wọ́n máa bẹ àwọn èèyàn pé kó máa yẹ̀yẹ́ mi ń bí. Ẹ̀sìn ẹ̀ wà ń ta. Àbùkù ẹ̀ pọ̀ lórí mídíà wo lórí lọ́wọ́ mi nínú àìká mi. Àbùkù ẹ̀ pọ̀. Àbùkù ẹ̀ ó pọ̀ akànbá ẹ̀ fi tábàkàn ń wù ẹ̀ báyìí. Bó ṣe wá ṣe gàlẹ́gàlẹ́ wá máa sọ. Ó sanra. Mo yá ngbà mi ti bá rìn mo lè rìn sluggish bó bá ṣe wù mí mo ṣe lè wù mí mo lè rìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀gbẹ́ òdùn mi mo lè fi máa ṣe oge mo lè fi máa rira mo ń rira nẹ̀. Tó bá dẹ̀ wù mí bó ṣe wù mí mo ṣe lè rìn. So báyìí bá yá àárín ó sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ dignity and decency ẹ̀ máa sọ̀rọ̀ ó slim ó ṣe ìgbà tó dẹ̀ ní kọ́ ọmọkan náà lọ lé ẹ̀ báyìí tó máa ní kó lọ wọ yẹn tó bá ti dé wọ́n máa ń fi ìbà fún ẹnìkan wọ́n máa ìyẹn náà máa hype rẹ̀ ṣé wọ́n láìkẹ́ ló lè lọ Nàìjíríà gbogbo ẹgbẹ́ ẹ̀ lọ Nàìjíríà náà wọ́n máa kó wọn ẹ jẹ́ kó ṣì lọ gbogbo níta bá ṣe lọ́n fẹ́ ṣe ẹ jẹ́ lọ ẹ̀sùn ẹ̀kọ́ sì dànù àkó yín jẹ tí wọ́n sọ pé mi láyín mọ́ ni mo sọ yẹn láíláí ẹ ti dìwọ. The date ọmọ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí tẹ́bẹ̀tẹ̀ ó mọ̀ every story about when we come to anyway ṣá àwọn èyí sábà yìí tó mọ̀ kì í yí kòkò bẹ́ẹ̀ ó dẹ̀ yẹ pé wọ́n ti dá wọn lóró náà ṣùgbọ́n àwọn náà mọ̀ bí ara wọn kù sí. ẹbí wọn mọ ni. ẹni tó wá dẹ̀ ti ṣe burú bí máa bá ń jọkọ̀ jọkọ̀. mo láì courage èmi ní orú courage pé ní ẹ̀ bọ̀ tí mi silent way máa kọ́ dákẹ́ wọn máa wò mi ò ní strength kí n sọ̀rọ̀ bí ṣe máa ń sọ̀rọ̀ mi bó ṣe pé mi ò dẹ̀ lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ o but mo kọ̀ ṣe mọ̀ bíbẹ̀ pé kí ọ ti pass through so much ṣe pé. You know what she's also trying to say here is maybe I should be quiet, understand me? Tí má tiẹ̀ mọ̀ nǹkan gan mi gbọ́dọ̀ máa sọ. pàdé yín jẹ́ 21 years ẹ̀ ti kú ṣé kó pàdé ẹ bá máa wá paint ni kẹ́ máa paint ẹ̀ lọ́dọọdún àbí so that wọ́n lè máa sọ pé kí ni àwọn wọ́n sọ sọkúsọ àtàìmù àti ìlànà ìṣẹ̀lẹ̀ tó sọ joke. nígbà tí wọ́n sick ẹ́. ó ṣàǹsọ pé ọkùnrin yẹn pé àrí pé alágbára ilé gidi gan ni o ó fẹ́ pa òun àpò ṣóun àti ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n pe àtọ́ni ẹ̀ bá gbọ́ nípò wà tí mo jọ níjà àbí wọ́n níjà tí mi ò mọ̀ ní. ta ni mo dárúkọ ń gbà ẹ́. àmì mi dárúkọ ẹni bọ́ọ̀dù rẹ̀. gbàtẹ́lẹ̀ gbọ́. ẹ̀ńtẹ́ máa ń sábà dárúkọ yẹn náà ni wọ́n bí kò flash lọ sí ibẹ̀ yẹn sọ́dọ̀ ọ̀rọ̀ tí gbégbá sọ lọ́dún náà lọ́hùn. báwo pé wẹ́n ìyẹn ti kọjá ẹni tó bá gbọ́ kó má kú mọ́. You know, ẹni tí wọ́n ń dárúkọ àwọn èèyàn púpọ̀ bọ̀ tẹ́ni tí wọ́n ń dárúkọ tó pọ̀ jù ń bẹ̀ ó ní kí wọ́n. tó pọ̀ jù iṣẹ́ máa ń dárúkọ tó pọ̀ jù. Yeah, because mo ti rí now the date ọmọ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí tẹ́bẹ̀tẹ̀ ó mọ̀ every story about when we come to anyway ṣá àwọn èyí sábà yìí tó wọn kì í yí kòkò bẹ́ẹ̀ ó dẹ̀ yẹ pé wọ́n ti dá wọn lóró náà ṣùgbọ́n àwọn náà mọ̀ bí tó ara wọn kù sí. ẹni tó wá dẹ̀ ti ṣe búburú kí máa bá ń jọkọ̀jọkọ̀. mo láì courage èmi ní orú courage pé ní ìyẹn bọ̀ tí mi silent way máa kọ́ dákẹ́ wọn máa wò mi ò ní strength kí n sọ̀rọ̀ bí ṣe máa ń sọ̀rọ̀ mi bó ṣe pé mi ò dẹ̀ lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ o but mo kọ̀ ṣe mọ̀ bí
nígbà pé kí wọ́n ti pass through so much ṣe pé mo gan mọ̀ pé mo ti wà weekend bákan pé kí wọ́n ti weep. Kí ni mo dárúkọ ń gbà yẹn o nípa nípa Mr. Adeboye ìtí àmọ̀ ìtàrí ó clear nínú nígbà yẹn àmì ò mọ̀ pé mo máa wé ẹtì ẹ̀ lè come across my video and I don't even know that. ìṣẹ̀wọ́n mọ̀ bóyá sọ̀rọ̀ ọkọ mi rí o. nígbà tí mo sọ náà ẹni. ṣé ẹ tún gbọ́dọ̀ tó pa ẹni tó sọ pé ní tí mo dárúkọ ń gbà yín. ẹni ẹgbẹ́ ibi tí mo ti sọ̀rọ̀ kan ẹni ní ìwà ọkọ yín náà dẹ̀ sọ símílà pé ẹnìkan alágbára ayé kan bọ̀ kò dárúkọ ènìyàn fún wa tún àtẹ̀yìn wa máa ń sọ̀rọ̀ èmi ní ṣáṣáṣáṣáṣá wọn ò gbé ká bí ara àwọn fọ́ọ̀mù Gbenga kúrò nílẹ̀ lélẹ̀ ó dẹ̀ lè má jó òun. bí nǹkan tí mo kàn mọ̀ ní pé nígbà yẹn kó tó di pé Mr. Gbenga Adeboye tí wọ́n kó tó dolóògbé because I remember ìgbà tí mo rò pé mo wà Nàìjíríà gbà mo ṣáà mọ̀ pé wọ́n ti kéde wọn pé wọ́n kú gbà kan wọ́n tún wá padà wá wọ́n wà kó wọn tún padà sáyé wọ́n tún wá kú but nígbà yẹn mo mọ̀ pé àwọn group of people kan wà ní orílẹ̀-èdè Yorùbá wa yẹn ní Yorùbá land wa yẹn the jealous people tó bá ń ṣe ó lè má jẹ́rùn kankan náà lẹ́jọ́ ń ṣe ó lè má jẹ́ but they jealous and again àwọn èèyàn kan tẹ́ bá ti sọ̀rọ̀ sí ní ipò bóyá kò fi ṣeré wọ́n ti mo mọ̀ pé Nàìjíríà ò fẹ́ rárá òun náà ni pé kẹ́tì ẹ̀ka àtijọ́ kẹsẹ̀ pé fẹ́ correct wọn láìké hàn dàbí pé fẹ́ correct àwọn tó wà nípò agbára àwọn tó wà nípò agbára yẹn kẹ̀dẹ̀rẹ́. kò kí n correct wọn ó máa bú wọn ní street. ẹ máa gbọ́ yes ó ti yé mi so àwọn tó wà nípò agbára yẹn wọ́n ní àwọn èèyàn tí wọ́n máa ń lò nínú àwọn celebrity tó bá jẹ́ celebrity ni ó ń sọ̀rọ̀ sí wọn yẹn tó ń bú wọn yẹn tó ń challenge authority wọn yẹn nínú àwọn celebrity yẹn náà ni wọ́n máa lò fún láti finish it up now they will pay them. ìbí Wasiu náà máa ń sọ̀rọ̀ wọn. wọ́n sanwó fún wọn wọ́n they pay them off so but tí gbogbo gbà yẹn ẹni táwa ti anyway ìyẹn ti lọ kò sí nǹkan tí ìyẹn sórí mo ti ìyẹn sórí yẹn ti ìyẹn ti lọ. kí ni. mo ní kẹ́ sọ story náà. No. At least you are not. You don't call me for that, and we don't. That's not the me. Mo kọ́kọ́ rí ọjọ́ tí mo kọ́kọ́ rí pé Adlara Adeboye Muania share the same torí many people don't máa ń ṣe duplicate gbogbo àwọn èèyàn just to get in touch. mo ti máa ń gbọ́ yín ti pẹ́ gan dẹ́ pé ti bá mo send ọjọ́ kan. ṣé gbọ́ ó lóun ò ń gbọ́ mi ó lóun ò ń gbọ́ fídíò mi ó ti sọ pé òun ti ń gbọ́ mi ti pẹ́. sọ̀rọ̀ bóyá àwọn tó wá ṣọ ní ni wọ́n á dá yín lóhùn ní ọjọ́ yẹn but wọ́n á realize pé it was not you were not live then. mi ilé kéèyàn máa wà mi ìfẹ́ kéèyàn máa ṣe bí hypocrisy kéèyàn máa pa irọ́ pọ̀. I don't comment but I just love listening to what you say. àwọn èèyàn wá ń ṣèyàn of course. èmi ò ṣe ṣe anyway. No mi ì sọ pé yìí. So I just I now commented. Èmi wà ní o but I'm always silent because I don't want to even intend. No, even but maybe this is maybe of recent maybe of recent. I'm talking of 5 years ago when people commenting. Because they won't comment on wọ́n fẹ́ prayer àkókò. So people comment but nǹkan tí mo kàn ń sọ nígbà tí mo ti sọ̀rọ̀ Gbenga Adeboye ń gbà yẹn ó ti pẹ́ bí 5 years ago to 6 years ago. I challenge a lot of people. I mentioned it on the ó wà ní bí tí mo ti dárúkọ àwọn celebrate bọ́n ṣe ń sabotage wọn Nàìjíríà náà ni mo ṣe nínú àwọn fídíò wọ̀nyẹn ó wà lórí YouTube ó wà káàkiri now a lot of people make money with it. So mo ti sọ but eléyìí àwọn èèyàn gbà àwọn èèyàn gan let me tell you another thing. People will present to you ẹ̀yin kan tẹ́sán pé wà lórí media yẹn you got to be careful. Kì í ṣe rọ be careful because even some people will come to you to give you gift. Ẹ mọ̀ kan wọ́n ń bọ̀ gan láti tún wá náwó burúkú sínú ilé you got to be careful about them. Ọdún mi lè kọ yín ná ojú yín ti rí náà ń gbàtẹ́ láti tí ọkọ yín ti kú sí àti fẹ́ wọ 13 years now. 21
21 years. Irọ́ ni o. 21 years. Yes, mo ṣáà rí pé mi ti bí mo ń gbà yín, mi ti bí bébí mi. Yes, because mo rí pé mo travel mi house, I'm out of the country, gba yé, ó tó ni o. 21 years, ẹ kàn wo 21 years, ẹ wojú nǹkan tó jí máa ti rí. Okay. How old is the last one yín? 25. Imagine. 4 years old, man. It's not 21, I mean 25. Kò easy o. Ẹ wà careful fáwọn tó wà lórí Facebook o. Níwà careful kò sẹ́yìn àwọn kan tó mọ̀ nínú wọn kò rí but boy kan ti wá sọ́dọ̀ yín rí. Boy kan mi ò mórúkọ ẹ̀. Ó ti wá sọ́dọ̀ yín rí, ó dẹ̀ máa ń lọ sọ́dọ̀ madam tó ń pè ní sábọ̀dù yẹn. I don't know me. You better be. Ọmọ ẹ̀ ní àwọn ọmọ náà máa ń fi accolade fún. You got to be careful about them. They are evil. So tí bá ti ọjọ́ yìí bí mo ṣe wà ní mi ò sí ní tó ní kọ́ tèmi ni pé that ó ti wá sí wa rí lẹ́ẹ̀kan títí that man is there again. So ọjọ́ yẹn mo kọ̀ rí pé ẹni tó tẹ̀lé wa yẹn di fóònù má jẹ́ sọ sílẹ̀. Ẹ sọ̀rọ̀ náà. Ó fi gbogbo ẹ̀ sórí mídíà náà. Mo rí i. Àjọ́jọ́ mi mọ̀ wọ́n ti ẹ̀ record. Ẹ sure. I'm very. Oh, sorry. Are you sure mo pon record? I'm very, very sure now. So if the dead bá pon record is against the law. If somebody want to record your home, you want to record your surrounding by your permission. Sherry, ọmọ mi first daughter ni sọ pé tell him to bring it down. I don't like that video. Kíni kan mo ní ló dáná tí a ti sílẹ̀. Tí a ti wọ́n sílẹ̀. Sherry kò sọ pé òun mọ̀ pé wọ́n record o. Ó lóun tún sọ pé ká record pé kò fi sílẹ̀ pọ̀ mọ́ lóun láìpẹ́. Ọ̀rọ̀ yẹn ò stable. I don't know. And if you don't have time for the how many of them? 3 of them. So gbogbo ndẹ̀ ti ṣe tán. So meanwhile, wọ́n ní no èèyàn máa ń wọ̀ ẹ̀kọ́ ènìyàn wọ́tàkọ́tà ṣe tí bá gbọ́ ṣé wọ́n ti ṣiṣẹ́ sí i. Dọ́tà mi ti ń ṣiṣẹ́ confirm ìkejì dúró de call up letter fún NYSC. That's good. Ọlọ́run jẹ́ kó ń ríṣẹ́ tètè ríṣẹ́ o because that's the problem in Nigeria again. Wọ́n kàwé tán. Àmì Jésù. Wọ́n jẹ́ kó tètè ríṣẹ́. Àmì Jésù. Èmi ò tí a wà against guy èmi mọ̀ bóyá ọmọ Sábọ̀dù ni èmi mọ̀ bóyá ọmọ anybody ni àti Sábọ̀dù o. Gbogbo wọn máa ṣàmà because. Mo máa ń wo everything tí gbogbo yín máa ń sọ wọ́n ní tí ṣògùn wà láyé ni àwọn èèyàn ṣe ń wà wicked báyìí. Nǹkan pé wo can't put my mouth to it. Àwọn ọjọ́ tí mo comment recently pé therapy acknowledge pé mo wà ń bẹ̀. Wọ́n á rí i pé ẹ máa ń sọ̀rọ̀ kan pé wọ́n bá ti rí pé èèyàn kan ṣe mọ́ yín wọ́n lè wá ẹni yẹn lọ pé kọ́ máa da yín lóhùn kọ́ máa ṣe mọ́ yín ẹ sọ̀rọ̀ nípa bóyá títóbi rẹ̀ or something like that. Ibi ìwé tó tẹ̀ bẹ́ẹ̀ títóbi ẹ̀ wípé gbogbo bẹ́ẹ̀ ṣe kọ́ máa fún gbogbo tó mọ̀ pé pé màá dẹ̀ wá wò ní ọkọ̀ máa wá bá mi sọ̀rọ̀ yín. Nobody. Tó lè wá bá mi sọ̀rọ̀ yín kò sẹ́ni tó lè wá bá mi. Iṣẹ́ mo kí ẹ̀ fún wọn gbàtàn ọ̀bọ mi. Wọ́n fún mi lájọ wọ́n wúlò fún mi. On an assignment ni. Wọ́n wúlò fún mi, èmi mo wúlò fún wọn, gbọ́ mo wá kí mi owó ló ná ni. Kò sí kankan mi ò miss anybody ń sìn. Lánàá ó gbà tẹ pè mí yẹn. Àmì ṣé mo pè mí ìgbà tí mo ti rí mẹ́sẹ̀gì lánàá tí mo wá wò ó. Later ni mo tẹ̀ mí ìgbà tí mo send message kan mi ò lọ sókè mi ò school lọ sókè mo kàn rí message yẹn. Mo ní please send me your number ma. Ìgbà tí mo wá rí later mo tán lọ ka message mo rí pé I ti send message. Ìgbà tí mo wá pè yẹn mo rí pé ẹgbẹ́ mo pè bí ẹ̀mejì àbí mo wá ní òkè. Èmi kẹ̀dẹ̀rẹ́ tí mi bá ti ṣe nǹkan báyìí máa kàn fi fóònù mi sẹ́gbẹ̀ẹ́ ni. I drop my phone by side. I don't want to. I mean later nígbà tí mo wá rí mo náà ẹ máa ti sùn torí Canada time is different. I was busy doing other things so mo busy mo ń ṣe nǹkan so I tell you mo kàn fi fóònù mi tí mo fi pè é mo kàn fi sẹ́gbẹ̀ẹ́ ni. Wọ́n tí mo máa ń padà rí bẹ́ẹ̀ mo wá ní pé ẹ ti fẹ́ bá pa mo ní ẹ máa ti sùn pé Nàìjíríà Canada tó tálẹ̀ ti di lónìí ìgbà tí mo kàn ṣe tán gan wọ́n ní àmì tí ì pè yín gan pé kí n dẹ̀ wá rí tó pọ̀. Mi ò sọ until 5 láàárọ̀ yìí. Mo kò dé sùn díẹ̀ mo túbọ̀ náà bí iṣẹ́ lọ. Ok, ibo la ṣe ṣiṣẹ́ ń sìn.
bí tí mo ti ń ṣiṣẹ́ láti ilẹ̀ náà ní Lagos State Government mo ti wà kíkùn kọ́kọ́ mi tó kú but àwọn èèyàn máa ń gbé rumors pé nígbà kọ́kọ́ ní kú mi Tinubu fún mi níṣẹ́ ìgbà tí máa jẹ́ gómìnà lẹ́nu tí ń ṣiṣẹ́ ní Lagos State Government. ok wà tí Tinubu ti wà ní báwà lẹ́tí ń bá wọn ṣiṣẹ́. ìgbà tí Marwa lẹ́tí ṣiṣẹ́ ní búbà Marwa kí Tinubu tiẹ̀ tó jẹ gómìnà but àwọn èèyàn ó ròyìn pé ní àtúndì ọkọ mi tó kú lẹ́yìn ìgbà tó ọkọ mi kú náà ṣe fún mi níṣẹ́ ní tí ń ṣiṣẹ́ ti pẹ́. oríṣiríṣi rúmọ̀ náà tẹ̀ gbé ń gbà yẹn gan náà. ó pọ̀. kò sí nǹkan tí wọ́n sọ ṣẹ́wọ̀n gbogbo orí news yìí ìgbà tí wọ́n sọ pé ilé ayé ṣoògùn ni ẹ rí gbogbo scandal tó ń sọ ń pa yín gbà yẹn. I read do the news very well kò sí ifo Tinubu yẹn gan wọ́n sọ̀rọ̀ mọ́ nípa yín wọ́n sọ̀rọ̀ nípa Adébóyè kò sí nǹkan tí wọ́n sọ ẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ ní ìmúlẹ̀ Adébóyè Adéwùsì wọ́n kò sí nǹkan tí wọ́n sọ ọ̀dọ̀ Adéwùsì yẹn náà in fact bó ṣe ṣe nígbà tí Adébóyè kú yẹn is not good. kí ló ṣe gangan. ó wọnú ó ń ṣe sàrà ó ń ṣètùtù náà nínú bí pósí wọn níbi tó ń sin wọn sí. nínú fíìmù bó ṣe gbé fún wa náà tá a rí nìyẹn wọ́n ní Yorùbá land ẹ máa gbọ́ ní Yorùbá land ẹ máa gbọ́ o wọ́n ní Yorùbá land tí wọ́n ní sẹ́yìn ọba kú wọ́n ṣàsọ pé wọ́n ló wọ̀n nípa ikú Adébóyè ṣàǹdà ohun kan tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan tẹ́ sọ pé kí n má sọ nìyẹn. ọkẹ irọ́ náà pa o ṣèdè ní ẹ̀mí ní pírèsì ọlọ́run á tún àṣírí ibẹ̀ fún ní pírèsì ẹ bá fẹ́. ẹni kí ni mo ní kẹ́ pírèsì. ẹni tó ti kú tipẹ́tipẹ́ káṣá lọ máa pírèsì kí la fẹ́ gbà nínú ẹ̀ báyìí. ọlọ́run lè rí ilẹ̀ kọ́ èmi ò lè kúrọ́ mẹ́ni tí ò ṣe o. wọ́n ní wọ́n tẹ̀ sọ́ngbà yẹn pé ó ń déètì yín kankan bẹ́ẹ̀ yẹn pé torí ẹ̀ ló ṣe ṣé mo kó ṣe ń sọ nípa Ọlọ́run ṣé mo pé bẹ́ẹ̀ ṣe pè mí lánàá yẹn bẹ́ẹ̀ ṣe pè mí lánàá yẹn wọ́n ti ń bú mi lẹ́sẹ̀kẹsẹ̀ lábẹ́ ṣáàtì wọ́n ti ń bú mi lórí platform bò mí. pé kí lẹ ṣe. Apọ̀kọ̀jayé group Apọ̀kọ̀jayé group. kò sí nǹkan tí wọn kì í sọ àwọn pípù yìí Ọlọ́run. I was in Canada. The father of my baby was in South Africa and they killed him there. Wọ́n dẹ̀ ń pariwo ń bíbá wọ́n dẹ̀ gbé sórí Google pé mi mú pa. Ṣé mo fún ní fọ́ọ̀sì ẹbí mo ti tẹ̀lọ́rùn pẹ̀lú ọjọ́ the first tó kú? Ṣé ìyàwó tó fẹ́ nígbà tó tí èmi àti ẹsẹ̀ tí mo kúrò ta separate ó ti níyàwó tọmọ mi ń gbà yẹn wọ́n ní kò jẹ́ kó bá mẹ́sàn tọmọ mi bá pè ń gbà yẹn ìyàwó yẹn máa bú ọmọ mi ni a máa bú èmi náà. Nígbà tó kú ìyàwó yẹn sọ pé idá ọmọ South Africa ṣe ló ṣojú pẹ́rẹ́ bíi pé nǹkan kò ṣẹlẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo. nǹkan tí mo fẹ́ sọ lẹ́ǹkan ṣé gbọ́ mi sí ó sọ pé màá play máa lọ sí irọ́ ni wọ́n pa Adébóyè mọ́ Adéwùsì o ẹni tí ẹ dárúkọ yẹn ṣe rí pé ọ̀rọ̀ yẹn gùn ẹni tí mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹni tẹ́ ń dárúkọ yẹn gan ni gbogbo ni ọkọ òun sọ fún un ṣe mọ̀ pé tẹ́ bá wo gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ máa rí pé ó sọ wípé òun ò tẹ̀ kí n wò wà tó wá yá ó ní gbogbo nǹkan tẹ́ máa ń ṣe lòun máa ń wò ṣé ti yẹn ìgbà tó yá máa ní òun ò tẹ̀ anybody lórí social media ìgbà tó tún wá yá òun tún wá ń wo òun wo Esabod yẹn máa béèrè pé ṣé ogun láyé ni ìgbà tó tún yá ó tún sọ pé oh God bóun ṣe máa ń wò báyìí pé òun ò tó ń ṣe pé tí ẹ wá ó lóun ò wò wọ́n á tún lárúkọ wọn fún nígbà yẹn tó dẹ̀ ti wá yẹn tó ti wá ń ṣe mọ́ mi tí mo ti rí pé ó fẹ́ máa ṣe mọ́ mi tó ti send message sí mi tẹ́mi ò tiẹ̀ tí wò tí mo rí pé ó ti send message tó yẹ send mo wá wò pé let me give audience kí ló fẹ́ sọ mo dẹ̀ ti ń rí i pé níbi ibẹ̀ yẹn o wọ́n ti ń pariwo set self ọmọ pọkọ jayé kẹ́mi pé àwọn tó ràn wá náà ni wọ́n máa lọ sọ́dọ̀ òun yẹn tó máa lọ sọ fáwọn yẹn pé kó máa sọ báyìí do you understand? So ó dẹ̀ ti sọ pé òun ò tiẹ̀ mọ̀ Esabod gan ò tiẹ̀ mọ̀ ọmọ yẹn gan gbà tó wá sílé òun tó wá rìkọ́ọ̀dù òun ò mọ̀ ń gbà yẹn òun ò mọ̀ pé ó gbé kámẹ́rà dání àwọn kan òun ò tiẹ̀ mọ̀ pé wọ́n ń rìkọ́ọ̀dù ìgbà tó yá ló tún wá sọ pé ọmọ nǹkan sọ pé gbé kámẹ́rà lẹ̀ mọ́mí I don't like what they are doing wọ́n sọ pé kàn fi sílẹ̀ ṣé ìwọ tó mọ̀ náà ló tún sọ pé kọ́mọ ẹ sọ pé kàn gbé kámẹ́rà lẹ̀ ó tún wá ní kàn fi sílẹ̀ do you understand? So ọ̀rọ̀ yẹn gùn tí bá sọ pé ọ̀rọ̀ yẹn gùn oríṣiríṣi ọ̀rọ̀ ló wà níbí ṣó ti yé mi ti ẹ̀ mẹ́sàn ẹ̀ para
ó kàn tó dárúkọ president Bola Ahmed Tinubu ni ngbà yẹn gan tóun tiẹ̀ wá ń bi iṣẹ́ gbà tó yá wọ́n rò bóyá president Tinubu ló fóun ní wọ́n ti kò tẹ̀ pé wọ́n Tinubu president Tinubu wọ́n rò bóyá Tinubu ló fóun níṣẹ́ ni gbọ̀n ọ̀dẹ̀ mọ́ pé òun ti ń ṣiṣẹ́ ní wọ́tá kìíní kó tó di pé òun ṣe níbí báyìí ó sọ̀rọ̀ bí ọmọ òun ṣe máa lọ ń bá president Tinubu wọ́n ṣe nínú fídíò yìí jẹ́ kí n stop ẹ̀ síbẹ̀ ṣe rí pé ó defend Adéwùsì dáadáa Adéwùsì tó glẹ̀ sí gbogbo èèyàn nígbà yẹn pé ó bó ṣe ń sáwọnú pósí ló ń sáwọnú ilẹ̀ ẹlẹ̀ nígbà tó ń fẹ́ sin tèmi dẹ̀ sọ ń gbà yẹn tá a dẹ̀ ń sọ tí wọ́n gbé tí news gbé gbogbo news àgbáyé báyìí ló gbé mọ́ ṣe ń gbé Adéwùsì gbà yẹn ṣe rí pé ó clear ó ní Wàsíù ni ó ní Wàsíù ni ìkànnì bó ṣe ń play lọ gbogbo fídíò yẹn is 1 hour 30 minutes I am telling you so Wàsíù oníṣẹ́ ṣe ó ti yé tó bá ń pèèyàn ló lè kò ní gbẹ̀ràn ọmọ ẹran jó ó ti yé bẹ́yẹn tó bá ti ń pèèyàn ní olè kò ní gbé ọmọ ẹran jó tá bá ń sọ̀rọ̀ sí pé èèyàn fine tá bá ń sọ̀rọ̀ criminal wọn ò ní sọ pé ó fine kò fine ṣé mo fine àbí mi fine báyìí ogun lẹgbẹ́ ẹgbógun tì mí ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú mi Ọlọ́run ò gbógun tì mí bọ́tì iṣẹ́ gbọ́n nǹkan tó sọ ń sìn ó ń defend Adébùsì nípa Adébóyè ó dẹ̀ sọ wípé ẹni tí máa ń dárúkọ déédéé yẹn tí máa ń dárúkọ jù yẹn òun ni ẹni tí ó pa ó tún sọ pé nígbà yẹn kò tún sọ bọ̀tí nígbà òun ló kọ́kọ́ sọ pé nígbà yẹn ọkọ òun sọ pé ó sọ fóun wípé ẹnìkan fẹ́ pa òun o alágbára yé èèyàn ló fẹ́ pa òun ló gbẹ̀mí ó fẹ́ gbẹ̀mí òun o nìkan kìnìkan gbà tó tún wá yá ló wá ní kò tiẹ̀ sọ̀rọ̀ ṣé ti yẹ yín torí pé she was sane ànígbà yẹn ó fẹ́ mú ọ̀rọ̀ mi each time tó bá rí pé mo dákẹ́ mi sọ̀rọ̀ president Tinubu wọ́n fẹ́ gbé sí mi lẹ́nu gbogbo yín tẹ́ máa ń ṣòṣì yẹn olórí burúkú nìyí if you want to talk about ọ̀rọ̀ tẹ́mi ti sọ ẹ má máa ti ọ̀rọ̀ sí èèyàn lẹ́nu tí èèyàn bá dẹ̀ ti dúró bí wọ́n ṣe máa ń ṣòṣì bí ẹran níwò nìyẹn mi ò sọ pé ó purọ́ àbò ṣòótọ́ ń sìn ó lè má purọ́ bọ̀ tó dẹ̀ lè tún purọ́ kó jẹ́ wípé Adéwùsì ni wọ́n sọ pé ó pa Adébóyè ńgbà yẹn gbogbo newspaper ló gbé gbà yẹn kò tí ì sí blogger àwọn idiots wọ̀nyí gbogbo ẹ̀ pátá ni wọ́n gbé náà dẹ̀ ń gbé evidences jáde pọ́nfẹ́ wọ́n dẹ̀ sọ pé ìyàwó ẹ̀ ó ń date many people tó jẹ́ powerful people náà ní Nàìjíríà ń gbà yẹn because ó pupa là ń tà ní ọmọ Ìjẹ̀bú dẹ̀ ni ó sọ̀rọ̀ mi ò mọ̀ pé ọmọ Ìjẹ̀bú ni lára o òun fúnra rẹ̀ ló fẹnu ẹra rẹ̀ ìṣàlàyé òun fúnra rẹ̀ dẹ̀ ló wá bá mi bó dẹ̀ ṣe wá bá mi yẹn lọ́jọ́ tí mo do you get my story now since I mentioned and I was trying to go deeper into the case of Mohbad then they have to call somebody to come and distract me she came for distraction and then she'll be roaming she's not going to stay she'll be talking to me like now people will be abusing me too that already she know because she will be paid for what the errand she will be paid for the errand they'll be abusing me slandering me and so nǹkan tí mi ò mọ̀ fún nípa mi tí mi ò ṣe kó máa sọ mọ́ mi níbí báyìí ó sọ ọ̀rọ̀ gan-an jẹ́ ń play jẹ́ ń fi sílẹ̀ bẹ́ẹ̀ ṣe rí pé mo dárúkọ president Tinubu ó dárúkọ kò sí nǹkan tí ò sọ ń bí kò bú wọn ná kò bú president Tinubu ó kàn sọ bíi pé òun mọ̀ wọ́n rí ọmọ òun dọ́tà òun gan gbà tó lọ meet wọn ní hòtẹ́ẹ̀lì kan ní bolótí ló lọ meet wọn l'Abuja àbíbó ni ó ṣáà lọ meet wọn kankan bẹ́ẹ̀ yẹn first daughter òun gbádákùdù bàbá ṣàsùn ṣáà ń sọ̀rọ̀ ṣé tí wọ́n ti sàn ó dẹ̀ lè má meet wọn kó kàn fẹ́ fi sọ pé ìwọ ń sọ̀rọ̀ fún Tinubu àwọn wà ní grand níbẹ̀ yẹn ọmọ tòun gan ti lọ meet ẹ̀ face to face that's what she's trying to say.